Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa ní inú ilé. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Òní ni ọjọ́ ajé, gbogbo wa ni àárí ajé, ní àárí ajé jẹ. Ajé yóò wá fi lé wa ṣe ibùgbé. Àní wá owó tì lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Àṣírí tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí lénìí, òun náà ni àṣírí ìfẹ́ hàn láàrin ọkọ àti ìyàwó. Pàápàá jùlọ jẹ́ ká sọ pé eléyìí tí obìnrin máa ń ṣe sára tí ó fi jẹ́ pé ọkọ ẹ̀ yóò máa nífẹ̀ẹ́ ní gbogbo ìgbà. Kò ní tí lójú ẹ̀ rárá ní ẹni tó bá ní àṣírí lára. Ẹ má jẹ́ ká gbàgbé, èmi máa ń sọ̀rọ̀ kan sẹ́rí ìkórìíra máa ń wáyé láàrin ọkọ àti ìyàwó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìkórìíra máa ń wáyé láàrin ọkọ àti ìyàwó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Sẹ́rí àsìkò tí ìkórìíra yìí bá wá, ohun tí wọ́n jìjọ ń ṣe fúnra wọn, ọkùnrin yìí máa ń wo báwo ni ìbálòpọ̀ ṣe ń wáyé. Tó bá rántí mẹ́mórì tí wọ́n ti jọ ní papọ̀, ó lè fà á kí ọkùnrin kó má lè fi obìnrin sílẹ̀. Yálà ó gbádùn ìbálòpọ̀ ẹ̀, ó gbádùn bó ṣe ń hùwà nínú ilé. Tó bá di pé ìjà bá wáyé láàrin wọn, gbogbo àwọn nǹkan yìí yóò máa wá sí inú ọpọlọ ọkùnrin. Yóò fẹ́ kí ìjà yẹn pé kó parí. Ṣùgbọ́n ó dáa jù tí ìjà bá wáyé láàrin tọkọ-tìyàwó kó parí láàrin ara wọn. Láìsí pé bóyá ó jáde síta pé ìyàwó ti lọ, wọ́n ẹ̀sẹ̀ wà ń wá bí wọ́n ṣe parí ẹ̀. Èmi sì máa ń sọ, sẹ́rí tọkọ-tìyàwó tí ìfẹ́ bá wà láàrin wọn, tí wọ́n sì jọ ń gbé lọ́wọ́lọ́wọ́, tí ìfẹ́ sì wà láàrin wọn, àwọn ni wọ́n nílò àdúrà jù. Àwọn ni wọ́n nílò àdúrà jù, nítorí pé àdúrà tí wọ́n ó ṣe pé kí ìpínyà kó má dé, kí èdè àìyedè kó má dé. Kò sí bí èdè àìyedè ò sí ní wà, ẹ má sì mí gbọ́, ṣùgbọ́n tí kò sí ní la ìyapa lọ. So tọkọ-tìyàwó tán jìjọ ń gbé papọ̀ lọ́wọ́, ìyàwó yẹn ló ní ẹ̀tọ́ láti kún fún àdúrà kí ìpínyà kó má dé. Ọkọ ló ní ẹ̀tọ́ láti kún fún àdúrà pé kí ìpínyà kó má dé, nítorí pé tí ìpínyà bá dé, n tí wọ́n ó fi ṣe kí ìpínyà má dé kò tó nǹkan tí wọ́n ó padà wọ́n ṣe láti fi sọ pé láti fi so wọn papọ̀ padà. Nítorí náà ó dàbí ẹni tó lówó, tíṣẹ́ ń lọ, tí gbogbo nǹkan ń lọ déédéé fún, òun ló yẹ kó kún fún àdúrà jù. Òun ló yẹ kó múra sàárà, gbígbà àdúrà, gbogbo nǹkan ló yẹ kó kó pọ̀ jù. Pé ìwọ Ọlọ́run, bó ṣe ń dùn yìí má jẹ́ kó tán. Bó ṣe ń dùn yìí má jẹ́ ó padà kan. Bó ṣe ń dùn yìí má jẹ́ kí ó tán bá lójijì, kí lọ síwájú kó tún máa dé. Nítorí pé tí àyípadà kékeré bá rọra wà, yóò lágbára, nítorí pé yóò máa wò pé èmi tí mo ti ń ṣe nǹkan báyìí, ṣùgbọ́n tí ò tí ì sí rárá, àyípadà sì wà fún. Bẹ́ẹ̀ ni àyípadà sì wà fún. Nítorí náà kò sí ipòkípò tá a wà, ẹ jẹ́ ká kún fún àdúrà, ká sì múra sí ìgbìyànjú kó má bàjẹ́. Ó dáa jù kó bàjẹ́ ká la fẹ́ tún ṣe lọ. Torí pé ọ̀rọ̀ ìfẹ́ láàrin ọkùnrin àti obìnrin kò dàbí ilé tí wọ́n kọ́, tí wọ́n sọ pé wọ́n fẹ́ tún kọ́. Wọ́n lè tún kọ́ kó dáa ju ti tẹ́lẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá já, àátúnṣe kì í padà fẹ́ gùn tó ra wọn mọ́. Nítorí náà sẹ́rí ká má dẹ̀ parọ́ fúnra. Àwọn kan wà ń gbòòrò nísìnyí tó jẹ́ pé wọ́n á ti ẹ̀ sọ pé láwọn obìnrin ni wọ́n ní àwọn kan fẹ́ máa jẹ́ orúkọ ẹ̀ lásán, ó ti tó. Káwọn kan máa jẹ́ orúkọ ẹ̀, ó ti tó. And àwọn tá a dẹ̀ ń sọ̀rọ̀ ń pẹ́ yìí, they can do and undo. Tó bá jẹ́ ti pé ẹni yìí ó tẹ́ àwọn lọ́rùn sẹ́ẹ̀, wọ́n lè ní kí ìyàwó lè sùn o. Tí ò bá wá sí mẹ́mórì kankan, tí ò bá sí mẹ́mórì tí ọkọ ó máa rántí pé àwọn nǹkan kan tí ó máa fresh lórí ọkọ, bí ẹni pé àná ló ṣẹlẹ̀, bí ẹni pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́, ó ṣeé ṣe kí ìfẹ́ yẹn tètè kú ní orí inú ọpọlọ ọkùnrin. Sẹ́rí kíní tí mo fẹ́ sọ yìí ó dáa púpọ̀. Ó dáa púpọ̀. Kò ń ṣe pé bóyá asọ̀kọ̀dẹrú kọ́ rárá o. Rárá. Torí pé àwa ọkùnrin ní ìjà kòkò ni wá, k'Ọlọ́run ó ṣàánú fún wa ni. Tó jẹ́ pé
a lè pàdé ẹlòmíì lóbìnrin tá a kàn láìsí ká kàn bá ṣeré ká kúrò tó jẹ́ pé gbogbo orú nǹkan yẹn òun ti kó pé tẹ́lẹ̀ òun ti múra tó jẹ́ pé jẹ́ńbẹ̀ fast ni yóò wá di jẹ́ńbẹ̀ stay. Obì ìyàwó tí ilé ẹ̀sà máa wò pé ó sì gba kí ló dé tí wọn náà ò múra tó di mẹ́rù láti ilẹ̀ nígbà tó mọ̀ pé wà rẹ̀ tẹ́ Ọlọ́run pé ọkọ ẹni ó sì ń sojúṣe tó yẹ kó ṣe ọkàn ẹ ò dẹ̀ fílẹ̀ kí ló dé tó di mẹ́rù láti ilẹ̀ kí ló dé tó máa fi ọ̀rọ̀ ẹ̀ sínú àdúrà láti ilẹ̀ pé wọ́n Ọlọ́run ọkọ mi yìí dákun Ọlọ́run ẹni tí ó wọ̀ wá láàárín tí ó fi di pípín ìyàwó dè mọ́jì ò wáyé gbogbo ẹ̀mí ẹ kó ti di mẹ́rù lẹ́wà mi wá yan níbo ẹ bá mi wá ewé olùsèkìrín mi ni àfàìmọ̀ ni kò ní mọ́ra àtòdìdí àtàrí kan a wà jó tá a bá jó a fi sín gbẹ́rẹ́ mẹ́ta sí abẹ́ ọyàn obìnrin yóò fi sín gbẹ́rẹ́ mẹ́ta sí abẹ́ ọyàn rẹ̀ yóò gbẹ̀yàn rẹ̀ sókè yóò sín gbẹ́rẹ́ mẹ́ta síbẹ̀ kejì náà yóò sì síbẹ̀ kó wá jẹ́ kí ọkùnrin máa mú yàn òun dáadáa tí ìyapa bá wáyé ní àárín wọn gbogbo nǹkan tí ẹ lè wáyé torí pé kíní yẹn yóò tún máa wá sínú ọpọlọ ọkùnrin ní ọkọ pé yé ọyàn obìnrin yìí ẹ máa kó ní nǹkan tọkùnrin máa ń wò lára obìnrin ṣá tí máa ń fẹ́ràn bóyá ọyàn rẹ̀ bó ṣe rí yẹn in fact tí ọpọlọ bá lọ síbẹ̀ á dàbẹ̀ pé kí obìnrin yẹn tó wà níwájú ẹ̀ báyìí nítorí náà sẹ́rí ìkan nìyẹn ìkan wà tó ní èpo igi tí ó wà lára igi gbígbẹ tó jẹ́ pé àá fi kún eléyìí tí mo dárúkọ yẹn àá jò pẹ̀lú orí àtàrí kan náà ni àá fi sìn èpo igi mọ́ bági kú ni so tó jẹ́ pé kíní yìí tí ọkùnrin bá ti ń mu ọyàn yẹn gbogbo ọkùnrin tó bá mu ní ó máa nífẹ̀ẹ́ ó dàbí àdódùn tí obìnrin ṣe nítorí ọkùnrin náà ni bẹ́ẹ̀ ni ilé náà ṣe rí obìnrin tó bá ní lára kò sí tí ọkọ ẹ̀ bá travel even kó máa bẹ́lòmíì ṣeré lọ́wọ́ kó máa mu ọyàn rẹ̀ ọkàn rẹ̀ ó tún máa lọ síbi títí yẹn pé ọyàn lágbájá bẹ́ẹ̀ ni kò foyín sí ni bẹ́ẹ̀ ni kò fi gbá sí ni bẹ́ẹ̀ ni iṣẹ́ tí oògùn yìí ti ń ṣe nìyẹn mi sọ pé mi kọ́ àwa ìyàwó ilé sí ọkọ wa o ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé nǹkan tí ọkọ ẹ̀ ń ṣe ó tẹ́ ọ lọ́rùn o nífẹ̀ẹ́ o sì fẹ́ kó yí padà ṣùgbọ́n tó bá ti mọ̀ pé ọkọ ẹ̀ kì í ṣe ẹni tí ń wò ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì dá ṣùgbọ́n ọkùnrin tí ń wò ta torí pé àwọn tí ń wò ń ta yẹn tíwà rẹ̀ bá tẹ́ wọn lọ́rùn wọ́n rẹ́dì láti gbà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé òkété gbàgbé ìbòsí ó lè gbà láti wá káwọ́ lérí nítorí wọn pé kí ní yìí dùn fọ́ ó wúlò fọ́ bó ṣe wúlò fọ́ ló wúlò fẹ́ lómi náà kí lórí tó fàdúrà tì kó fi ìgbìyànjú tì kó fi ìwà tì láti mú dúró sí ọ̀dọ̀ ẹ̀ láti mú dúró sọ́dọ̀ ẹ̀ kó máa sì bàbá àwọn ọmọ ẹ̀ lọ tó bá yí jáde síta tó bá fi jáde síta ó dáa púpọ̀ ká ti dì mẹ́rù pé bó ṣe ń dùn èmi ìfẹ́ kó tán Ọlọ́run jẹ́ kọ́kọ́ mi ó gùn lẹ́mìí kémi náà ó gùn lẹ́mìí bó ṣe ń ṣe dáadáa sí mi yìí jẹ́ ó lè mọ̀ ṣe lọ mọ́ jẹ́ kí ìpínyà dé bá wa ó ṣàdúrà sówó ó fi ṣètọrẹ àánú àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tó bá yẹ kó fi kún tó mọ̀ pé kò ní mú palára wa ṣé àbí àdódùn àwọn obìnrin àwọn ìyàwó lè ń ṣe àdódùn dáadáa torí pé tó o bá ṣe àwọn tó máa ṣe wà ń ta tán dẹ̀ máa gbà lọ Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹrù wa kò ní di ọmọ wa ò ní dọmọ lọ́mọ o ojú mẹ́rin gan ṣì ń wo ọmọ nísìnyí àwọn àti ìrìwò ká tó wá sọ pé tó bá di ojú méjì kì í sí pé mò ń kọ́ àwọn obìnrin ní ìkọ̀kúkọ̀kọ́ bí ò kì í ṣe pé wọ́n ní bí ayé bá ṣe ń yí náà la ṣe máa ń bá yí àwọn kan wà ń ta tí ò sí alábàárò tí ò sí kinní kankan tọkọ ẹ bá kó sí wọn lọ́wọ́ tán sì rí pé wọ̀ ẹ̀ tẹ́ wọn lọ́rùn gbogbo nǹkan tí wọ́n fi máa dùn nínú ni wọ́n máa ṣe fún tí wọ́n rò pé wò lè ṣe wọ́n á ṣe fún ilé wa ò ní dàrú o agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tó wà ní irú ìpèníjà bẹ́ẹ̀ tó jẹ́ pé látàrí pé nǹkan báyìí ló gbé ọkọ wọn síta tí ò padà wálé mọ́ Ọlọ́run Elédùmarè yóò mú padà wálé láyọ̀ àtàlàfíà ilé yín ò ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run ojú mẹ́rin ló bímọ ìgbà ojú ni mò ń wò kò wá ní kù ọ nìkan
Ọlọ́run ò ní ṣe ọkọ wa, kò ní ṣe lóko ayé fún wa. Ẹ dákun péjì wa Tewétegbò ní ìwòsàn Aba Center, ẹ bá wa like, ẹ bá wa follow. YouTube channel wa tẹ́ ẹ ti ń wò wá, ẹ dákun ẹ bá wa subscribe sí, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa comment. Ìbéèrè tí ò bá yé yín ẹ béèrè, á dá yín lóhùn. Kò sí lè tó ṣe nínú méjèèjì tí ò ṣiṣẹ́. Tí wọ́n bá wá sọ́dọ̀ mi lórí nǹkan tí mo fi sílẹ̀ yìí, ó níye tí máa gbà. Tẹ́ ẹ bá lọ sọ́dọ̀ ẹlòmíì, ó níye tí ó gbà. Ṣùgbọ́n àǹfààní yìí, àǹfààní ilẹ̀ Yorùbá ni, àǹfààní wa ni, àwọn nǹkan tá a jogún bá ní, ẹ jẹ́ ká lò dáadáa. Ẹ jẹ́ ká lò dáadáa. Àdúrà wa ó gbà o. Ẹ dákun gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí YouTube channel wa. Ẹ ṣé o, àdúpẹ́ púpọ̀. Lẹ́ẹ̀kan sí orúkọ ti tèmi ni Omogiesi Herbal and Cosmetics Production. Ní ilé iṣẹ́ wa Omogiesi Herbal and Cosmetics Production. Omogiesi TV ni ẹ ti ń wò mí. Àdúrà wa ó gbà, á ní àṣeyọrí. Ẹ ṣé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08061408254. Àdúpẹ́ púpọ̀.